tó ìbà Ọlọ́run ìbà ènìyàn mo ṣìbà Ọlọ́run Òdùmarè mo ṣìbà Ọlọ́run Olódùmarè mo ṣìbà Ọlọ́run Òṣùmàrè Ọlọ́run ìwọ lọ̀kan ṣoṣo àlìmọ́lẹ́kù ní àlìmọ́mínú ní ẹ ìwọ lọ́láhù nóhù sàmánwá ti wà lè hárídè mo ṣìbà ọ kábíyèsí Ọlọ́run mo ṣìbà gbogbo ẹ̀yin tá a jẹ́ jẹ́gbẹ́ dìde mo ṣìbà ẹ̀yin ìyá mo ṣìbà ẹ̀yin bàbá mo ṣìbà ẹ̀yin àbúrò mo ṣìbà aládéládé mo ṣìbà lóyè lóyè mo ṣìbà ẹ̀yin ọ̀tọ̀ pẹ̀lú ìlú ẹjẹ́ ojú mi ṣe lénìí ọmọ yín ọ̀kan ṣoṣo náà ló tún dé ọmọ lọ́tà odò ọmọ aródẹ́dẹ́ wọ́ mi kí ti gbé lọ wọn ṣàlàáfíà láò gbogbo iléwọ́ ọmọwọ́ o lè ní adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àkọ́kọ́ Ọlọ́run kẹyìn Ọlọ́run tó hàn Ọlọ́run tó pamọ́ Ọlọ́run tó rí gbogbo ojú tójú kan ò lè rí mo ṣèbẹ̀ Ọlọ́run Òdùmarè mo lérò pé níwòyí ìjẹjọ́ ìní mo ṣe live video kan nípa ọ̀rọ̀ ẹ̀yin ọmọ kí ti gbé o ṣó gbére lọ́hùn ṣàlàáfíà lẹ́wà o gbogbo léwọ́ o ọmọ ẹ̀ tìyàwó ẹ̀tẹ́ bí ẹ̀tọ́jú lè mọ̀ ọ́ ṣàlàáfíà lé gbogbo yíwà kí ti gbé o ṣó gbére o ẹ̀yin ọmọ ọlọ́fin ọmọ àgbódèrè kí ti gbé lọ́hùn ẹ̀yin ládéládé ẹ̀yin lóyè lóyè mo ṣèbà yín o ká wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti Olódùmarè Ọlọ́run Òdùmarè Ọlọ́run Òṣùmàrè ọjọ́ èní ti mọ́ wọ́n ní bí ojú bá máa mọ́ wọ́n ní ẹni a máa ní wọ́n ní bí ilẹ̀ bá ṣú ọ ní èrìwọ̀ wá sẹ̀ wọ́n ní bí ilẹ̀ bá mọ́ ọ̀nà Ọlọ́run Olódùmarè ọba mi Òdùmarè ó máa ń tàn yọ ọjọ́ yọ síta gbangba ni gbogbo ògo toore tàánú Ọlọ́run tó ń bẹ lórí ilẹ̀ ayé èyí tọ́lọ́run ti tàn sórí ilẹ̀ ayé Ọlọ́run á fi lé gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá lọ́wọ́ àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀rẹ́ mi lápapọ̀ ní gbogbo àgbáńlá ayé ẹ̀yin ọmọ Àwórì wọ́n ní àbímọlémọ òun ní teko ẹ̀dá o gbogbo yín ẹ dàgbà ẹ dògbò ẹ níláárí ẹ rí jẹ ẹ rí mu àánú Ọlọ́run á máa bá gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbé lọ́mọ Àwórì lẹ́yìn ọmọ Yorùbá mo á dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa lápapọ̀ àwọn ọba wa ọba Àsọlọ̀ àwọn ọba Elékùṣù àti bàbá mi ọlọ́ta odò aródẹ́dẹ́ wọ́ mi mo ṣèbẹ̀ o kábíyèsí ọba aládéládé ọba lóyè lóyè títí dé oṣù kèlú Ògún lọ bẹ́ẹ̀ dá látàn fatan onígbẹ́sẹ̀ ọ̀fìgbẹ́sà ọlọ́dàn ọ̀fọ̀dàn
kábíyèsí o àwọn onímúṣin àjínà bẹ́ẹ̀ náà ni ọba nídìímù ọba àgàndò kábíyèsí bàbá mi oníbà ọlọ́jọ́ kábíyèsí o alágbára ọ̀fàgbára kábíyèsí ẹ̀yin bàbá mi pẹ̀lú gbogbo ẹ̀yin olóyè pátápátá mo ṣèbá yín nílẹ̀ Àwórì àti bàbá wa ọba ọba Èkó kábíyèsí o kádé pẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ àdàbẹ̀rẹ̀ o ẹṣin gbogbo yín á jẹ kó pẹ́ o àánú Ọlọ́run àtìlẹ́yìn ànábì àtàwọn alálẹ̀ ìlú wa alálẹ̀ Yorùbá á wà lẹ́yìn gbogbo yín orí àpèrè ọba tẹ́ ẹ jókòó sí kò ní dìdàkudà mọ́ yín lọ́wọ́ o kábíyèsí ẹ̀yin bàbá tó tó ọba ọ̀rọ̀ lẹ́ni mo lérò pé níbi ìjẹjọ amọ́rọ̀ wá pé ká sọ̀rọ̀ sókè pé àwọn Àwórì kan sọ̀rọ̀ sókè mo dẹ̀ dúpẹ́ pé a ti ń gbọ́ ọ̀rọ̀ lọ́tún lósì alákọ̀ọ́kọ́ òun ni pé látorí bàbá wa Gani Adams Olú Ọ̀fẹ́ bọ́dẹ̀jẹ́ bá máa ṣe ń pè títí dórí Chief Sunday Igboho wá dórí bàbá wa olórí ilẹ̀ Yorùbá bàbá Akínbánjí mo ṣe bá yín bàbá ọjọ́ yẹn á dalẹ̀ o ẹ fọwọ́ pẹ́wó ẹ fẹ́ eribijugbi èyí tẹ́ ti wà lórí ẹ̀ yìí ẹ ṣe àṣeyanjú rí lórí ilẹ̀ Yorùbá pẹ̀lú gbogbo àwọn ọ̀tọ̀ nǹkan lúùlú bàbá wa kábíyèsí o bàbá wo onífẹ̀ẹ́ mọ̀rẹ́ Ọọ̀ni of Ifẹ̀ kábíyèsí bàbá mi tótó àwọn ọmọ ẹ lómi sọ̀rọ̀ ọmọ Ọlọ́fin Àgbódèrè òun lómi sọ̀rọ̀ kémi kí o kábíyèsí o adé apẹ́ lórí o ikú bàbá yèyé kábíyèsí o mo ṣe bá ládéládé o mo ṣe bá bàbá wa Adétúnjí Sọ́líù Ìbàdàn kábíyèsí o ẹ̀pẹ́ o pẹ̀lú gbogbo ládéládé títí dé Abẹ́òkúta dé Olúùlarò bẹ́ẹ̀ lọ títí dé ọba wa lẹ́kìtì gbogbo àwọn ọba Èkìtì gbogbo àwọn ọba Oǹdó gbogbo àwọn ọba ní Iléṣà káàkiri àgbáńlá ayé mo dúpẹ́ mo ṣe bá yín o kábíyèsí a ti rí gbọ́ a dẹ̀ ti rí kà wípé kí Odùduwà ká dá dúró ẹ̀yin Àwórì mo tún sọ lẹ́ẹ̀kan sí ẹ̀yin ni mo tún mú ọ̀rọ̀ wá bá o ẹ gbìyànjú láti bẹ̀rẹ̀ sí ní ṣe campaign bí ilẹ̀ Yorùbá ṣe máa dúró ẹ má ṣe jẹ́ kẹ́nikẹ́ni kan wá fi nǹkan kan kó yín lọ́bẹ̀ jẹ́ bí nǹkan mọ́wọ́ ẹ̀mí ò ní ní ẹ má gbà o nítorí náírà owó wa èyí táwọn kan tó yẹ pé kán pín kán fi ṣọ̀nà kán fi ṣe títì tán bá mú wá fún yín ẹ gbà àwọn Àwórì awúrẹ́ ẹyan ní àkọ́sàpò lébù mi kówó àkọ́sàpò lékẹ́ ẹ̀kọ́ àbí lékẹ́ ẹ̀gbà kẹ́mi lù ẹ̀bà ẹkú mọ̀ pa Àwórì àlejò a máa jẹ̀bà àlóúnjẹ òmù ẹ̀ ẹ̀bà àsáró kòkò òun ló ń jẹ wà pẹ̀lú yán kòkò bàbá lọ sí ìgbẹ́ ká pò kété bọ́dẹ̀ jọ ìyàlá báwọn Àwórì bá mú kọ́mi ṣe gbúre ọ̀bọ̀rọ̀wọ́ kọ́wé gúnyán ni ẹ̀ka ẹ̀ mọ́ kí n ṣe gbígbé o mo kí yín lápapọ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin Àwórì lápapọ̀ ẹ jọ̀ọ́ ẹ campaign lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá
gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá sùn lọ nínú yín tẹ́ ń lérò yìí pé àwọn amúnisìn àwọn amúniṣẹrú tó ń jẹ́ àwọn ọ̀dàkejì wa Nàìjíríà ò gbè wá ẹ jẹ́ ká gbé àsíá ìlú wa ẹ jẹ́ ká gbé orílẹ̀-èdè wa lárugẹ. Mo ti sọ ní ìjẹjọ wípé bó bá ṣe lè ń kó rí ẹnikẹ́ni tán bá ní kó lọ ṣe kánsílọ̀ tán bá fi Ògún búra fún kò tó bẹ́ẹ̀ kó ṣèṣekúṣe. Ìdí èyí a lè níná a lómi a lọ́nà tó dáa. Ìlú Èkó ò ní bàjẹ́ ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́ ìlú Ìbàdàn ò ní bàjẹ́ gbogbo ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ bẹ́ẹ̀ l'Ògùn state ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá general àlàáfíà Ọlọ́run á jọba lórí gbogbo wa. Mo bẹ̀ yín ẹ kàǹpé ẹ túyáyá ẹ túyàyà lórí ọ̀rọ̀ ilẹ̀ Oòduà pẹ̀lú orí Yorùbá nation. Ẹ jọyìn àwọn èèyàn akẹ́ kàǹpé kì í ṣọ̀rọ̀ ọ̀bù tó ń bọ̀ lọ́nà yìí kọ́ ìyẹn ò kàn wá. Nǹkan tó wà níwájú wa tá a bá ti dá dúró gbogbo nǹkan tí ò tó ló máa tó á tún ṣẹ́kù. Gbogbo kùlẹ̀ ò tó ló máa tó wàláì àtọ́tó àrẹ̀tọ́ ṣẹ́kù. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi ẹ jáde ohun tó bẹ̀rẹ̀ láti ìlú bàbá mi látọ̀tà Atán ní Ìgbẹ́sà ní Adó-Odò ní Èjìlá Àwórì general nítorí àwo rọ́wọ́ ìjọba ní gbogbo ohun tó ń jẹ́ Èjìlá Àwórì. Àwọn ìjọba tàná títí ẹyọ kan ṣó tí bàbá wa Awólọ́wọ̀ tó ti ṣe láti tó ti ṣe wọ Ìgbẹ́sà láti Adó Dálápótí dé Adìẹ Ọ̀wẹ̀ tó gba Lòsádà kọjá tó fi dá tán. Lẹ́yìn títì yẹn yàtọ̀ sí ti government ti federal government tó ṣe kò sí títì kan yàtọ̀ sí maybe commissioner kíní kan commissioner yìí látàdó Akápò tó ti ṣe títì dé Ìgbẹ́sà. Lẹ́yìn yẹn kò sí government kan tó ṣe títì kankan dé Ìgbẹ́sà. Ìlú ńlá dẹ̀ ní Ìgbẹ́sà. Bẹ́ẹ̀ nílẹ̀ Àwórì wọ́n ń fi ẹ̀dùn dùn wá wọ́n ń fi ìyà jẹ wá ní ilẹ̀ Àwórì kò sọ́nà dóṣù ké kò sí ọ̀nà láti Ìyànà Yẹsí lọ bẹ́ẹ̀ títí dé Ìjàbà lọ bẹ́ẹ̀ títí dé Òṣùké títí dé Ìdímù kò sọ́nà kòtò jìgbùnjìgbùn ló wà ń bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni ọ̀nà tèlè. Ẹ wá wo ìlú ẹ wá wo ẹgbẹgbà èèyàn ní ìlú Tèlèdé Láfẹnwá. Ẹ mà já kí gọ́fúnà Lagos State o Akínwùmí Àǹbọ̀dé tó ìbẹ́ o Ọlọ́run á bá mi ṣàánú fún yín gbogbo ohun tó dáwọ́lé á yanjú sí rere o. Àánú Ọlọ́run á wà pẹ̀lú yín. Wọ́n ní ojú rere la fi ń wo owó ojú rere la fi ń wà lẹ̀kẹ́yùn. Ìwà tí fìtílà yín bá kù tí ò dáa ọwọ́ lọmọ aráyé fi ń túnṣe Allahu àlèmúlíkù àlèmúmínú àtún yín ṣe gọ́fúnà Àǹbọ̀dé. Nítorí wọn gọ́fúnà yìí ló ṣe bíríìjì ló ṣe wà àárín Ọ̀tà bíríìjì èyí tó gba Akẹ́jà wọlé òun ló ṣe. Èyí tó kò lákẹ́jà tó bọ́ sí 1010 láti lọ sí command òun ló ṣe o. Òun ló ṣe èyí tó connect láti Ayọ̀bọ̀ lórí bíríìjì Afá ká tó dé Ayétòrò. Gọ́fúnà yìí ló ṣe. Ilé ayé yẹn á da tẹ́ ẹ bá ní àṣìṣe kan tẹ́ ẹ ti ṣe Ọlọ́run á bá mi dáríjì yín adáríjẹ bí yín adáríjẹ ara yín. Ọ̀nà tèlè ò ṣe rí oko Ọbásanjọ́ wà ń bẹ̀. Ọ̀nà Láfẹnwá ò ṣe gbà kòtò jìgbùnjìgbùn ní détí odò tèlè. Adẹ̀ní aníjọba.
adẹni aníjọba ẹ lọ gba tẹkùn sáàárín Èkó sí Ìbà tàbí Tòtòwú sí Ìsùtì tàbí Kàndé sókè abúlé Àfà bíríìjì tó wẹ́ gbàgbé ò tó nǹkan kan kò sí mílíọ̀nù kò sí bílíọ̀nù kan tí gọ́fìmẹ̀ntì fẹ́ ná tán ní kápá láti ná síbẹ̀ ọ̀n fẹ́ ṣe nǹkan kan fún Àwórì ni ilẹ̀ Àwórì lẹ́rẹ̀ tí mi rówó kémi rí owó látàgbára lọ́wọ́ dé Bàdágìrì títí dèkó ìkùnú bẹ̀rẹ̀ látàgége ọjọ́ kòrólà yìí ìjúláwí lọ́wọ́ Akíọdélà ìṣẹ́rí ọlọ́fin ní ìṣẹ́rí ọlọ́kọ̀ ní Ìdímúláre Ègbè Mùṣín Àpápá ìbẹ̀lẹ̀ yìí gọ́fúnà Lagos State ẹ ti ń rí owó ẹ ṣe dáadáa sílẹ̀ Àwórì kọmíṣánná ní kankan làwọn ọmọ wa náà need kì í ṣe kọmíṣánná nìkan ẹ ṣe dáadáa ilẹ̀ Àwórì tí mo dẹ̀ tún sọ lẹ́ẹ̀kan sí ẹ̀yin Àwórì tẹ́ ẹ bá jáde kẹ́ ẹ dìde kẹ́ ẹ tú yáyà mo tún sọ lẹ́ẹ̀kan kó máa ba orílẹ̀-èdè yín jẹ́ ọ̀n ba state of origin yín jẹ́ mo ti sọ̀rọ̀ yẹn bí ìsọkúsọ lórí ìdí èyí kẹ́ ẹ wá gbọ́ kẹ́ ẹ gbọ́rọ̀. ẹjọ́ bá mi gbé sókè bàbá mi. aláàjì ìṣọ́ni bárẹ́ ayé ilé olóòdógún. ewu sì ṣòmú níyà tó bí bàbá ẹ̀ o. lọ́ọ̀bì lọ́nà lọ́ọ̀bì. ojú ọ̀gá òwò ọ̀tún bá bẹ̀ sí mi. ọba ẹlẹ́wùsì níjẹ̀ bùṣàgà mú. ṣèbọn ọmọ lọ́fìn ni. ọba Dèjì Àkúrẹ́ olóyè mẹ́kún o. ọba Dèjì Àkúrẹ́ olóyè mẹ́kún o. ọba Síjú Adé òwò níyàn fún ìfẹ́ o. ọba Síjú Adé níyàn fún ìfẹ́ o. ọba Elérò Àbùká Àbúkíga máa ṣe. ó ṣé bàbá mi Òsénì Èjìrẹ́ adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin kábíyèsí wa ẹ jọ̀ọ́ ohun tó bẹ̀rẹ̀ láti Ìlaró wá bẹ́ẹ̀ títí wá dé Adó-Odò ní Ọlọ́tà Ọ̀fọ̀tà Aródẹ̀dẹ̀wọ́ mi kábíyèsí bàbá mi lọ́wọ́ ẹ dìde ká gbárùkù orílẹ̀-èdè Yorùbá làmí sọ̀rọ̀ ẹ̀ yìí ẹ ṣèpàdé ká bọ̀ àwọn gọ́fìnà sọ̀rọ̀ gómìnà lè wáyé òlì kankan ṣe fún yí o ọ̀nà lè owó 1 kìlómítà ó ṣe ká ṣe é tì ọ̀nà lè jáde òun náà ti ní kó wa lérú lílé Ògùn stéètì lọ́wọ́n ara wa tí mi la jẹ́ rẹ́fíjí lè Republic of Benin kí gómìnà yẹn ṣe sí ni kò ṣe nǹkan kan adẹ̀tẹ̀ tún gbọ́ tọ́tí ní ọba kan tún ní pé ẹ̀ẹ̀kan máa pín ìjọ tán ti pín tá a bá yọwọ́ gọ́vnà ẹ̀yọ̀ kan tó wá Ìbíkúnlé Amósùn tó wá tún Abẹ́òkúta ṣe kí ni ìpín Abẹ́òkúta kí náà gómìnà olóṣè kankan bí Ìbíkúnlé Amósùn ò tiẹ̀ dáa àní ó bá wa wó ilé lọ́tà ó fẹ́ ọ̀nà ó ṣe gọ́tà tó yè kooro
gbogbo àwọn local government chairman tẹ́ ń rí tẹ́ ń pè wọ́n ní nǹkan kan ìtàn bá wá fún yín ní nǹkan ẹ máa sọ fún wọn pé tẹ́ǹkì ọpẹ́lọpẹ́ wọn ṣówó wọn náná. mo ní ẹ lọ sọ́nà Òṣùké, ìlú ńlá ní Òṣùké títí dé Ìdímù. tẹ́ ẹ bá ti yà níyànà Ìyẹsí kẹ́ tó dé Confinant kinní kan, kẹ́ tó dé The Bell níyànà Ìyẹsí, ẹ lọ síbẹ̀, kòtò ńlá ló wà ńbẹ̀, kò ọ̀nà yẹn ò ṣeé gbà. tẹ́ bá dẹ̀ tún dá àárín Ọ̀tà ń bí local government tó jẹ́ golden local government. gómìnà wo ṣe kankan bẹ ẹ̀yin ọmọ Àwórì ẹ dìde ilẹ̀ Yorùbá láfẹ́ ká lè mọ olè competent sórí ìjọba. ká lè fi wọn síbẹ̀. ẹ lọ sí Tòótọ́ Owó kálá wò, ẹ lọ sí Tẹ̀kù kálá wò, bẹ́ẹ̀rẹ̀ tó gbọ̀nà Àgbárá lọ bẹ́ẹ̀ gbọ̀nà Lòsádà, kòtò jìgbónjìgbón ló wà ẹbẹ̀ ẹ lè gbọ̀nà Alápótí mọ̀. ọ̀nà Adó kan ọ̀nà Adó kan ò tí ṣe é gbà. bẹ́ẹ̀ bá rẹ̀ gbowó dé wọlé lìgbẹ́ títì tọ̀rọ̀tọ̀rọ̀ ló wà ẹbẹ̀ o. ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin mùkóńdòrò lè wà lè kọjú owó dé lè lẹ̀ tó dé lọ sí kẹ́kẹ́ tí mi pè lọ́hùn Adó òdo wa lọ́hùn. ìbáyé ò ìbá gbogbo àfá o, mo ṣe bá yá àfá o, mo rẹ̀ lọ́ ṣe bá gbogbo ẹ̀yin yá àgbọn ìlú, gbogbo ẹ̀yọ́ lọ́jẹ́ ilẹ̀ Àwórì mo ṣe báyìí. mo ṣe bá gbogbo onígbàgbọ́ lápapọ̀ lè jẹ́ ní ire nínú ní mi ṣe bẹ́ ó ìṣìkà ó. gbogbo ilé-ká ẹyẹ ẹ̀yin ará mi ẹ dìde ẹ gbárùkù tilẹ̀ Yorùbá. ẹ máa lajú sílẹ̀ káwọn Haúsá yá àti dé kárẹ̀ wá kó wa lérú. wọ́n bá dé mo ti sọ́lẹ̀ kan sí hàn lílùú méjì náà máa bàjẹ́ ìlú bàbá yìí ìlú Ọlọ́fin Àgbódèrè. ìlú yìí náà máa bàjẹ́ ìlú yìí orílẹ̀-èdè yìí òun ló jẹ́ Èkó pẹ̀lú Ògùn stéètì. àti ilé Ifẹ̀ lé gbogbo rẹ̀ ti wá o. ìdí ìbẹ́ nìkan máa ń rọ pé mi lára Èkó bí ò bá ṣàwórì. ṣófò ó dẹyẹ débẹ̀ láyìí. bí o bá ti ṣàwórì kó rẹ̀ jẹ́jẹ̀bú kó rẹ̀ ti jẹ́gù kí ṣe ṣọ́jẹ́ ṣé Bìní ló ti fò ká débẹ̀ kò bá wọn ọ̀kan níbẹ̀. ilẹ̀ ẹ̀ máa jọ balẹ̀ jẹ́ gbogbo àwọn sálẹ̀ ríhun yẹn náà wàá ra lé gbogbo ilé Agége náà ti ra gbogbo ilé pápá àṣàfà Agége náà mẹ́ ti ra. wọ́n ti ra gbogbo ìbọn jọ̀rọ̀jọ̀rọ̀ náà kó sínú ilé. ìjọ́ ni wàhálà bá ṣẹlẹ̀ bàálù yìí jẹ́ máa jọ bàálù yìí jẹ́ òun ló jẹ́ ìwọ̀nba ọjọ́ ní bàbá Akínbánjí sọ ọ́ libẹ̀ pé Yorùbá máa dá dúró lọ́hùn opposite àwọn opponent wa lọ́hùn yìí náà ti mí sọ́ọ́lì ilẹ̀ Haúsá lọ́hùn pé kí gbogbo àwọn èèyàn wa kọ́ pẹ̀rù báwọn tẹ̀ ti díjẹ́ kọ́ tó wọ ọ̀hún ò ní jẹ́ wọ mọ́tò. a rẹ̀ gbọ́ mo kà á lórí pépà lọ́nà àwọn CIA intelligent lamẹ́ríkà ọ sọ̀rọ̀ ọ ní pé ká ẹ ṣọ́ṣe pé nítorí àwọn Boko Haram pẹ̀lú Al-Qaeda àti ICC wọ́n fẹ́ strike lẹ́kọ̀ọ́ pẹ̀lú ní ilẹ̀ Ògùn. tẹ́ ẹ bá rí ẹni gbogbo okulẹ̀ bá ti rí lé ò bá ti bójú mu lè ò ṣẹ̀wọ̀n èèyàn yìí ẹ tètè pariwo síta. màálù náà ń kó kámẹ́rà ṣe gbogbo ẹ̀yẹ àwọn ẹlẹ́bí pọ̀ nínú wọn máa balẹ̀ Yorùbá jẹ́ kàn ṣe ká jà líkẹ́tù kàn ṣe ká laba ṣáṣá jẹ́ l'Ìbàdàn rẹ̀ wí o. ẹ̀yin Àwórì ẹ dìde o, ẹ dìde ẹ má sùn lọ. ìlú bàbá yín ẹ à nílẹ̀ mi ò lé state méjì ta nídìí ó Nàìjíríà tó jẹ́ titi wa òun l'Ògùn state and Lagos state. ìwọ̀nba ibi tó jẹ́ tiwa náà ń bẹ nìyẹn. ẹ má dẹ̀ jẹ́ kán ba bẹ̀ jẹ́. ẹ má jẹ́ kán ba bẹ̀ jẹ́. ẹ torí Ọlọ́run gbogbo ẹ̀yin olóyè ní ilẹ̀ Àwórì mo bẹ̀ yín. gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe kábíyèsí yín mojúbà gbogbo yín o. ẹ dìde ẹ má ṣe sùn lọ. ẹ má ṣe jẹ́ kí
omi kó tẹ̀yìn gbọ̀ìbọ̀ ìgbín lẹ́nu wọ́n ti sọ ẹ ṣe oògùn ìbọn kárẹ̀ tó ṣe tó fà ìṣe tó fà lọ ń ṣó tó rà wọn arábì yìí ìdà náà mi gbé káàkiri mọ́ ọ̀bẹ́rì ìdà lọ́ mi lo bíléèdì kémi fi gé wọn fi bíléèdì jáṣan wọn bá fi jáṣan yẹn máa kúlà àti wípé kálàáfà gbàdúrà kó nígbàgbọ́ gbàdúrà ẹni tó máa wà láàwẹ̀ kó gba àwẹ̀ ẹni tó máa ṣe kó ṣèṣẹ̀ṣe ẹni àwọn tó máa lọ sódò lọ bodò kan bodò kí gbogbo ohun tá à ń sọ lórí ilẹ̀ Yorùbá yìí kó lè tùbà kó lè tùṣẹ́ ká lè gbà pẹ̀lú rọrùn ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ̀yin Àwórì ẹ dìde ẹ̀yin ládéládé ẹ̀yin lóyèlóyè ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ má ṣe lajú sílẹ̀ èmi ní gbogbo ọjà Kétu kọ̀ọ̀kan gbogbo àwọn ọjà táwọn wí yìí tó ń wà ẹ má jẹ́ káwọn àwọn àkádà yìí tàbí àwọn NCC yìí tàbí àwọn ISWAP yìí tàbí Boko Haram ẹ má jẹ́ kán wọbẹ̀ kán wá babẹ̀ jẹ́ àwọn Amẹ́ríkà wọn kì í sọ̀rọ̀ láì kọ́rọ̀ wọn má ṣe o ọmọ nǹkan tó ń sọ gbogbo ẹ̀yin ará Mushin ará Sùúrùlérè Òyìngbò Èbúté Mẹ́ta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí dé Ọ̀jọ́ Ìjànikin Ọ̀tọ̀ Ìdímù Ẹ̀gàn Agége Ìpájà Ayọ̀bọ bẹ́ẹ̀ títí dé Ojokoro Alágbàdo Kollington Alágbàdo Crossing Ìjú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí dé Ọmọlé gbogbo yín kẹ́ wà vigilant ilé ńláńlá ogun òkó wa rí ẹ má jẹ́ kógun kó wa ilé ńláńlá lẹ kọ́ síbẹ̀ ẹ má jẹ́ káwọn àjòjì kan wá bàlú wa jẹ́ ẹ má jẹ́ ń borí léde bàbá wa jẹ́ o ọ̀rọ̀ Yorùbá tá ń sọ gbogbo ọmọ Yorùbá tó bá ti ń sọ Yorùbá ni Àwórì làwọn náà bábu orí dẹ̀ lọ sí Ọ̀yọ́ lòun náà ìbá lọ sí Mushin àbí ìbá kó lọ́yọ́ kó lọ sí Ifẹ̀ Yorùbá ni àwọn Yorùbá ló wí ó ní ìtàkùn tó sọgbá òun ló ṣàgbè òun ló tún ṣe légédé ká wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń tẹ̀lé ètò yìí lọ ẹ bá mi share kẹ́ pàdé mi lórí YouTube ní wọ́wọ́ tì ọ̀nà yín ò díndí ẹ máa rí jẹ ẹ máa rí mu ní wọ́mọtì ní róhun gbé sọnù bí ò ṣe bí ọmọ ojú kì í pọ́n ṣàìlà ojú ò ní pọ́n yẹn ẹ rí jẹ ẹ rí mu ẹni tí ò rọ́kọ arọ́kọ fẹ́ ẹni tó ti fọ́kọ ilé ẹ̀ ò ní dàrú ọ̀nà ẹ̀ ò ní dàrú mo dúpẹ́ lọ́wọ́ yín lápapọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí kó lè dọ́dọ̀ àwọn ọba wa kí gbogbo wọn kàn bá dìde àwọn olóyè kan dìde gbogbo ẹ̀yin ọmọ Àwórì Ẹgbàtúrùkù Tọ́ba Gani Adams gbogbo ẹ̀yin OPC gbogbo ẹ̀yin ajìjàgbara bíi Chief Sunday Igboho lápapọ̀ gbogbo àwọn tó ń ṣe kò kárí pé kí ilẹ̀ Yorùbá kó lè dúró àánú Ọlọ́run á máa bá wọn gbé ojú rere Ọlọ́run á wò wọ́n ìṣẹ́ Ọlọ́run lókè nílẹ̀ níbi tán ti mọ aráṣọ Ọlọ́run á máa bá wọn ṣọ́ wọn ohun tó bẹ̀rẹ̀ láti Jẹ́bà títí dé Ìlọrin aládé ni wọn kì í ṣe ọmọ Yorùbá ní gbogbo wọn títí dé Kogi gbogbo àwọn tó ń sọ Yorùbá ní Kogi dé part of Delta títí dé Benin Yorùbá ni wọ́n dé ilẹ̀ Yorùbá wa ń bí ájú gbogbo wa ṣe o àánú Ọlọ́run á wà pẹ̀lú wa thank you very much ẹ jẹ́ kí n pàdé yín lórí YouTube àánú Ọlọ́run á bá yín gbé thank you very much thank you God bless you all.